àṣírí ọ̀rọ̀ ti tú bí ọ̀rọ̀ ṣe rí gangan o àṣírí ti tú o bí abdulrahman ṣe pa àfẹ́sọ́nà rẹ̀ àṣírí gangan ti tú báyìí ẹ wá gbọ́ ọ̀rọ̀ gangan lẹ́nu abdulrahman fúnra rẹ̀ bó ṣe pa hafsatu ẹ̀yìn àfẹ́sọ́nà rẹ̀ ẹ̀gbọ́n. àwọn yẹn iṣẹ́ òun ló ṣe skul ló lọ skul bẹ́ẹ̀ wọ̀ wá skul àwọn pẹ́rẹ́ǹtì nǹkan náà wà ní báyìí náà mo ní wọ́n ń gbé bẹ̀rẹ̀ wọ́n rẹ́ǹtì náà bí wọ́n yí pàdé rẹ́ǹtì wọ́n náà fẹ́ẹ̀sì ìgbà kan lọ gbé lẹ́rí tó ìgbé ní skul lórí tó ìgbà kan gbé bẹ̀rẹ̀ kí ló fòtò ó jẹ́ pọ́nlọ́n lẹ́nu tó òjò skul wọ́n máa rí kan gbé bẹ̀rẹ̀ wọ́n nìkan ayé náà kílẹ̀ kọ́ rẹ̀ kílẹ̀ kọ́ rẹ̀ after kílẹ̀ kọ́ ayé lọ́jọ́ fẹ̀rẹ̀ ọba ló ti mọ̀ ṣàpàdà àríta máa ń lóṣù lójú náà kí ló ṣẹlẹ̀ ní ìlọ́ṣọ̀ mi ọkọ̀ nípa náà ní bẹ́ sàlàyé mi ṣe é mọ́ tó wọ̀ so ìjọ ẹ̀ ó láwọn ṣe ẹgbẹ́ kọ̀ọ̀kan àwọn ọ̀rẹ́ àwọn ṣe lónìí so ìtàìmù tó dámẹ́ fún ọmọ tẹ́lẹ̀ so ó ṣàpadà débi tí ìkòkò àjọ àtìmọ́wà ọ̀sán tó bá jẹ́ kúrò ní sukùl so ó ṣàpadà débi after tí ìkòkò wá sọ́dọ̀ mi so bó ṣe dé ń sọ mi pé èyí tí jẹun because ń jẹ́ pé mi pé òun ní discipline jẹ́ pé bí 5 bá ṣe òun gbọ́dọ̀ ìka ògbọ́dọ̀ ẹ̀rọ ní 5 so bóyá ní tí ìyẹn tó wá dé lóhùn tí jẹun pé oúnjẹ lèmi ní mo bá wà lọ sí ọ̀rẹ́ lọ́wọ́ wàhálà yóò tó sọ mi tẹ́lẹ̀ náà torí asma bí kìíní ẹ̀ ó dà dápọ̀ rẹ̀ ó ní máa ń bí stop pé ká máa fìfì kan fà so ìjọ ìgbà tí mi máa ń jẹ bí ẹni mo ti rí pé ní gas picking báyìí so èmi náà mo ṣọ́ọ̀kì ìjọ yẹn ògbà tó àti pé kíní ẹ̀ ti ṣẹlẹ̀ pé ó ti bá lọ ní ìlọ́ṣọ̀ nǹkan ní ilé pariwo síta pé àbí àgbọn bá yà bí kíní kan pé ní báyìí so mo wọ́n náà ní mo pè wọ́n sí bí kíní ilé ìlú tó wà ní ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ kò sí ogun sínú àbò rẹ̀ nígbà tó kó síbẹ̀ okay hello lórí tó gé gẹ́lẹ́gẹ́lẹ́ wọ̀n tó ọ̀tọ̀ nǹkan ó ti rí bẹ́ẹ̀ yẹn lórí tó tètè gbé lọ sọ́tún tàbí àwọn lè rẹ̀ kí ló mú ẹ gé kọ́sùn ní mọ́ mú ibẹ̀ ṣe bọ́dì rẹ̀ níjẹ́ ológe tó gbé síbẹ̀ ìjọ ìrà bí alẹ́ ọjọ́ ìrìn ṣẹjọ́ òní yọ́wọ́n ní ìjọ mọ́ndé ti pẹ́ nù bá ti tẹ̀lé pẹ̀lú mọ kámẹ́rà bẹ́ẹ̀ sà ẹ wọlé ẹ máa wọlé no wọ́n kọ́ padà síkè ibi tí ó dá sí ní ẹ̀ tó bí inú kí ọ̀nà tó dá sí ẹwà wọ̀fẹ́ tó fi jú ẹjọ́ bá wá tàà àdá tó fi jú ni a máa gbé tébù orí tébù yẹn ló gbé lé a gbé tébù yẹn a gbé tébù yẹn ló kún adá ó kù ọ̀bẹ nù àdí tébù ó kù kankan lábẹ́ o. ẹjá wá gbó gbogbo àwọn ìjọba sáwọn kí nìyẹn ayé burú èèyàn níkà ó mọ̀ lé o ẹ̀rí inú ilé abdulrahman alápàtà ní ìlú ìlọrin ó lẹ́ ń wòye olójú móhùnmáwòrán ẹ wo ibi tó ti kun àfẹ́sọ́nà rẹ̀ hafsat eléyìí tí àwọn ènìyàn ń sọ nípa rẹ̀ káàkiri ní social media ẹ wo bínú ilé ṣe rí inú ilé tó ti pa hafsat rẹ̀ o tó ti gé àwọn ọlọ́pàá yìí wọ́n ṣiṣẹ́ púpọ̀ wọ́n gbìyànjú
ó lè o bí èèyàn bá jorí ahun tó bá wọ bíi yóò mọ̀ sunkún o wò bó ṣe gé èèyàn ẹlẹ́ran ara fúnra rẹ̀ ìkànnì Akéwì Ògo TV lèyí bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ dákun ẹ bá wa subscribe kẹ́ẹ̀dẹ̀ bá wa tẹ notification button yẹn láti mọ gbọ́ àwọn oríṣi ẹ̀rí ohun tí wọ́n gbé lọ́wọ́ ẹ̀jẹ̀ rẹ̀ nú o ẹ̀jẹ̀ Hafsat tó gbé sínú òkè òní wọn gbé lọ́wọ́ ọ̀hún sẹ́ẹ̀tìrì bẹ́ẹ̀ ṣe ń wò ó ike ọ̀dà tẹ̀ ń wò ń lẹ́hùn ọwọ́ rẹ̀ ló wà ń bẹ̀ ọwọ́ Hafsa tó gé ló wà ń bẹ̀ ẹ̀rí ẹ máa wo bí wọ́n ṣe sí o èèyàn burú o èèyàn níkà ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá lọ́mọbìnrin ẹ bá sọ fún wọn o kí wọ́n ṣọ́ra kán dákun ẹ̀rí ẹ̀wọ̀wọ́ rẹ̀ ẹ̀wọ̀wọ́ èèyàn ẹ̀wọ̀wọ́ ó ti gé ọlọ́run o èèyàn lára bíi ti tìrẹ ò lágbára Kẹ́ni Akéwì Ògo ní ẹ bá wa like kẹ́ share kẹ́ dẹ̀ subscribe kẹ́ tẹ notification button yẹn láti tún lè mọ̀ rí oríṣiríṣi àwọn ìròyìn tó bá ń lọ ní orílẹ̀-èdè wa ẹ wò ó inú ilé Abrahamu tó pààyàn nílọrin rèé inú ilé rẹ̀ ní o ẹ wo ibi tó ti gé ọmọ ọlọ́mọ ó le o kọ́lọ́hún ó ṣàánú mo gbàdúrà fún gbogbo ojú tó ń wò mí ní ràrìn fẹsẹ̀ sí o lágbára lọ́wọ́ ọlọ́run ọba ní bá wọn rìn àrìn fẹsẹ̀ sí láṣẹ ọlọ́run ọba gbogbo àwọn ọmọ yín tó wà lájò ní gbúrò aburú sí wọn ò láṣẹ Elédùmarè ìbànújẹ́ ò ní kàn yín o rí ibi ó kéré ni ó tóbi ni kò ní yá ọ̀dẹ̀ yín o láṣẹ ọlọ́run ọba mo sì wá gbàdúrà fún àwọn ìdílé Hafsat tó kú wípé ọlọ́run yóò tù wọ́n nínú o lágbára lọ́wọ́ ọlọ́run ọba ẹ̀wọ̀n ò ní rírú eléyìí mọ́ láṣẹ ọlọ́run ọba gbogbo ẹ̀yin ọmọbìnrin níta ẹ dákun o ẹ ṣọ́ra ẹ mọ̀rú ẹni tẹ́ ẹ bá bá rìn ní ràrìn fẹsẹ̀ sí o ìkànnì Akéwì Ògo TV lélẹ́yìí ẹ bá wa like kẹ́ share kẹ́ dẹ̀ subscribe kẹ́ tẹ notification button ìpàdé ìdọ́jọ́ mi ọjọ́ rẹ o.